ẹ sọ̀rọ̀ Àbíkẹ́ mọ̀ níwọ̀n. ọlọ́jọ́ ìbí ni ẹ sọ̀rọ̀ Àbíkẹ́ mọ̀ níwọ̀n. nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. ẹ sọ̀rọ̀ Àbíkẹ́ mọ̀ ọlọ́jọ́ níwọ̀n. ìbí rọra máa dẹ́sẹ̀ lọ. ẹ sọ̀rọ̀ Àbíkẹ́ mọ̀ níwọ̀n. nítorí pé orí ò gbọ́dọ̀ fọ́. Àbíkẹ́ Ọláìdé o Monday at gbéra ńlẹ̀ kò dìde mo bínú pé mo pe ọlórúkọ orúkọ lápọ̀ bá ládé òkú oríire tọjọ́ ìbí rẹ̀ aya ọ̀kan láwọn Hasan mọ́ wọlé mọ́ rọra ìyá Sekinat ìyá Fatima ó yá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó mọ́ gbọ́ dídùn ẹnu tèmi torí ohun mi àgbọ́jọ́ ohun mi àgbọ́yọ̀ ṣẹ̀ṣẹ̀ ìyá arúgbà ìyá àtúwò ìyá oyin kan èyí òkùnkùn ní jópin fún ọ ìyá agbára olúwa àní ọpẹ́ ló yẹ ọba àdàgbàmọ́ pààrọ̀ oyè tó dá ọ sí alábẹ́nú àṣàṣì ọba mi tó ń ṣohun gbogbo lójú lódù ègbè lẹ́yìn aṣọ òtítọ́ ni ọba fúnni mọ́ sírégún àtòbọ̀ bí orí abánimúlẹ̀ mọ́ dání ni abánirìnrìn àjò gbé ní débùté ire ẹrù bàbá ìkàyà ìpínlẹ̀ ọgbọ́n ajáde mọ́tán nílé ọwọ́ sokoto kẹ́ńbẹ́ rẹ́bí ìjà àfúnimọ̀ sírégún tẹ́wọ́ gbọ́ ọpẹ́ wà lórí ọlọ́jọ́ ìbí òní Àbíkẹ́ Ọláìdé Monday at ọmọ wọn ló gbọmọṣọ mọ gbọdídùn ẹnu tèmi ẹbọ nílé mi ń jẹ èmi la lóyún lóhùn àjò ń pẹrẹtẹ Ṣọ̀ún ló gbọmọṣọ nílé Ògbómọ̀ṣọ́ jógí òro Àbíkẹ́ o ọmọ ajílété ní ìyẹn ẹ̀yìn lọ́mọ ajíjẹ̀ka kan tó mú kọyan ganlé Ògbómọ̀ṣọ́ ọmọ afọ̀gbòjà ògbóní ń bá ọjà ọlọ́gbọ́n nínú òṣèbèrè ní Jagungbadé ń bá ọ ṣe mọ́ bàjá wọn lówó ẹ̀bọ nílé Ajagungbadé olódò kẹrin lójú ogun òfòkiri fóhun ìjà lálẹ̀ ìyá àbárí ikú wọn náà ò gbọ́dọ̀ roko ìyá àbárí ikú wọ́n mọ̀ láò gbọ́dọ̀ roko bàbá àbárí ikú wọ́n láò gbọ́dọ̀ ṣòjòjò kókó gbẹ́gìrì ló sọnù lábàrú ilé òun la sunkún títí tí la ò dákẹ́ kún láì ń kú ọ̀dẹ̀ létí ègbére gbàrúfin ní ọ̀ọ́dẹ̀ sàkùàbà ibi apẹ̀rin sí ilá mo pè lókè erin ibi apàfọ̀n sí ilá mo pè lókè afọ̀n ibi apọ̀ra sí o ilá mo pè lókè ọ̀rá bàbá yín jagun títí ó fapọ̀rọ̀ sójà ajagun ogun òjàjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí ó ṣe wọ̀ Àbíkẹ́ Ọláìdé o ṣé bí ìwọ tún lọmọ akéwúgbẹ̀rú nílùú Èkó ọmọ àfàdúrà gbọrẹ Èkó ìlú ọgbọ́n Èkó àkété mo débẹ̀ mo dàgẹ́rẹ́ mo wọ dẹ̀dẹ̀ mo tẹ́lẹ̀ ọ̀la Èkó àròmísà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ aya ọ̀kan làwọn Hasan ọ̀kan làwọn o ọmọ wọn ní Kòròdú ọ̀gá àwọn ọmọ aṣàlẹ̀ jẹ̀jẹ̀ bí ẹni òróbìnrin rí bẹ́ẹ̀ aya ń bẹ̀ lé rẹpẹtẹ ẹ̀yin lọ́mọ akẹ́nigbó kẹrù ó bára ọ̀nà ọmọ akẹ́ lọ́nà kẹrù ó bára igbó àwọn lọ́mọ ìlúkú mẹ́ẹ̀ẹ́dẹ́mẹ́ẹ̀dẹ́ ọmọ ìlúkú mẹ́ẹ̀ẹ́dẹ́mẹ́ẹ̀dẹ́ àwọn lọ́mọ aṣáwọn ní koríki ẹsẹ̀ Ìkòròdú tí ó lala arù àfijú Ìkòròdú wọn rìn wọn wọjà gbẹ̀ndẹ́kẹ́ ọ̀bùn àwọn ọjà wọn pa ṣíọ̀ṣíọ̀ Monday at Ọláìdé o òkú oríire forí tó jẹ́ kó kádùn ọdọọdún lẹ́wà ń wà ọdọọdún ló mọ̀ ọbẹ̀ nínú àlàáfíà ara ìbànújẹ́ òní wọlé tọ ọwá lọ́lá ọlọ́run ọba ònírí ń gbẹ̀gbìn bí ó ṣe bí ọmọ ire gbogbo àtọ́ lọ́wọ́ àníkún ire gbogbo ẹbọ nílé mi ń jẹ́ èmi la lóyin lóhùn àjò ń pẹ̀rẹ̀tẹ̀ ẹ o ire kábìtì fún ọ Monday at Ọláìdé Àbíkẹ́ ire o ire kábìtì fún ọ ire.